Nigeria police. Nigeria police. Nigeria police and Nigeria government. We are here again and again. This one now is now about Nigeria police. Thank you. Jẹ́ kó rọ̀ dáadáa o. Ó ilé now. For me see now, kó rọ̀ dáadáa. Issue ẹgbẹ́ ni. Wọ́n ti fẹ́ ẹ jẹ́ n sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀. Let me tell you what is happening right now. So I want to talk about one the person tó sọ pé òun ni inspector pé òun ni IPO mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní Inspector Idris. I got to know this Inspector Idris. I will tell you now. Are you with me? I'm going to tell you how I got to know Inspector Idris. The lawyer, kí lorúkọ ẹ̀? Lawyer tó wá níjọ́ yẹn tí mo dẹ̀ notice pé the lawyer too is playing some. Ẹ mọ̀ pé kò sẹ́ni tí wọ́n lè lò àwọn criminal yẹn. Ẹ má bínú. Àmọ́ ètò ìyá. Issue ẹgbẹ́ ni. Issue ẹgbẹ́. So ẹ jẹ́ bá mi ṣe mo fẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ má bínú. Ọmọ mi ṣe iṣu fún mi. Yeah, my neck. Nigeria police, Nigeria government. In the morning, I just called the what they call it, this morning I got to know this Inspector SP Idris. It's through the lawyer. Because when I said that day, because that's how they used to work. I said I'm going to Alagbon myself that very day. I want to go to Alagbon myself. And somebody, ọlọ́pàá, okay, let me start like this. So that day tí mo fẹ́ ṣe tí wọ́n ti fẹ́ parí iṣẹ́ àwọn kọ̀ọ̀kan tó wà ní iṣẹ́ front door àti outside job, you know. This boy now brought a police officer from Ikotun, said they need my attention. And there was no invitation at all, kò sí so far. And I said to them, I'm sorry, I will come right now. I'm in the middle of something.
I will come and answer their something. One of them letter no. Because I mean, when the Sontu are coming, they serve all of them. They serve these people a letter to appear that they want to see them in Sontu. So when this one is from Ikotu coming, there was nothing like that. And I said, okay. Despite that, I said, okay, you can see me. I'm the one supervising all the people working. And I said to them that I will come and see them. They should give me time. I'll come and see them either tomorrow or next tomorrow. But right now, if I should leave, what they are planning that day is to steal all my evidence. Yes, they be after my evidence, all those evidences that I have. Like ìwé ilẹ̀ tí wà sí òṣìgbà lọ́wọ́ mi ní Ọbalẹ̀dé ní Ìjẹ̀bú-Òde. So tiye, and other things tí mo wá sọ pé mo níyẹn, they want to steal those things. Do you understand? And I noticed that if I should leave my daughter or I should just go that day, the boy has a key to the gate and they will vandalize everything tí mo ti ń ṣe again because they don't want my house to be repaired. Wọ́n ṣe bàjẹ́ yẹn náà ní ká kọ̀tá. And again, ẹ má kí n tó gbàgbé. Mo sọ ẹ jẹ́ play wọ̀nyí. Wọ́n lè bèèrè lọ́wọ́ mi pé how come báwo mo ṣe mọ̀ before I continue my story. And I'm going to play voice notes. I mean, money voice notes. I'm going to show you some evidence. So this house, let me show you. Hold on. Okay, okay, let me show you this house. Let me turn it back. Do you see that greenhouse? Do you see that greenhouse? Ilé yẹn ẹni tó close mọ́ Arẹ́gbẹ́ṣọlá òun ló nílé ẹ̀. Àwọn tó wá láti Ọ̀ṣun State náà ti wá ra tó ń wá kọ́ ilé yẹn. Báwo mo ṣe mọ̀? Ìgbà tí mo kọ́ ilé tó jẹ́ ilé mi nìkan ló ìwà ń bẹ̀ ń gbà yẹn. Somebody, this guy, ó ga báyìí ó máa ń bá mi sọ̀rọ̀ lórí media. Tó ní ilé yẹn. Ó kàn déédéé kanlẹ̀kùn jọ yẹn. Ló wá ní òun honorable náà máa ń pè ní mọ́kọ́ tó jẹ. But he was just moving around me like that. Ó dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, ó sọ story ọjọ́ tó kọ́ wá. Ẹ mọ̀ pé tèmi bá dẹ̀ wá bíbà. Téèyàn bá wá lé mi, I always entertain them. I entertain him, give him drink and everything. Ìyàwó wọn náà wá. Ìyàwó wọn dúdú báyìí ó ga, ó slender. Ìyàwó wọn ṣáà wọn àti ìyàwó wọn náà mo rí ìyàwó wọn rí. Pé èrò pé mo lè dá mọ̀ mọ́ tí bá rí ṣá. Ọwọ́ àwọn èèyàn tí mo rí ní surrounding ilé mi mo ti rí yẹn ti pẹ́ bọ̀ mí yẹn káàtì wọn bí ọ̀tá because mi ò bú wọn rí. Mo dẹ̀ máa ń tún respect wọn bọ̀ mo mọ̀ pé wọ́n lè against mi nítorí pé mo support àwọn kan tí torí wọ́n ti di opponent. Ó ti yé mi ò accuse wọn bọ̀ mo kàn ń sọ. That day wọ́n wá ń sọ̀rọ̀ fún mi nípa ọ̀rọ̀ ọjọ́ tí honorable yẹn kọ́kọ́ wọlé ọ̀rọ̀ MC ló kọ́kọ́ sọ. I don't know why, I don't know how wọ́n ṣe gbọ́ bóyá wọ́n disturb me. They were talking ipe in fact Ọlọ́run Elédùmarè gbọ́ pé ẹni tó bá parọ́ kó má dáa fún mi ìfẹ́ mo fẹ́ ṣẹ̀nu kù tẹ́lẹ̀. Wọ́n ní ìgbà yẹn Arẹ́gbẹ́ṣọlá sì wà pẹ̀lú aṣíwájú. Ó dẹ̀ pé àwọn ni gọ́vnà. Wọ́n ní àwọn lọ sílé wọn. Wọ́n náà sọ pé tí wọ́n bá pa àwọn MC àti gbogbo àwọn bọ́ìsì aṣáájú yẹn pé orílẹ̀-èdè Nàìjíríà ò lè good. Pé wọ́n ní tó bá yá MC fúnra rẹ̀ ó máa dilijọ̀ mọ́ àti gbogbo wọn pátá wọ́n máa dilijọ̀ mọ́ APC ní ọwọ́ ni. Ẹni tó bá parọ́ kó má dáa fún. Ẹni tó nílé yẹn ni ìgbà yẹn ó ṣe bẹ̀rẹ̀ ó ṣe ìralẹ̀ yẹn lọ́wọ́ bàbá Kàkó. Ẹni tó nílẹ̀ yẹn ọmọ ìlú Péjú ni ní ìlú tí Wàsíù Àyìndé tí ìyá Wàsíù ti wá. Òun ló nílẹ̀ yẹn tí màá yẹn rà lára ibẹ̀ tó kọ̀ tiẹ̀ kékèké fún wọn. Máa yẹn ó jókòó lo hours níbi ìbàdí tó fi ń sọ̀rọ̀
mi ò mọ̀ pé ó mọ Arẹ́gbẹ́ṣọlá rí. Àní ìgbà yẹn Wàsíù Àyìndé náà lè fẹ́ mọ̀ bóyá mo mọ Arẹ́gbẹ́ṣọlá rí, because all these people wọ́n fẹ́ mọ everybody. Torí nígbà yẹn mo ní kí ẹnìkan wá bá mi lé ìkan nínú àwọn honourable kan tó máa ń disturb mi nígbà yẹn tó dẹ̀ close mọ́ bàbá ọmọ mi. Ẹ máa gbọ́ o, mo ní kó bá mi lé jáde. Ẹni tí mo dẹ̀ ń sọ ń gbà yẹn dẹ̀ ní Onífàṣọlá honourable Bábíjọ ni, that's Bọ́lá Bábíjọ tó wà lẹ́pẹ́. Òun ló wá bí tó jẹ́ ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá ọmọ mi. You know this place too. But ìgbà tí máa pe àwọn people yẹn ní ọgbà yẹn lọ́hùn, tí máa pe wọ́n pé ta ni mo lè pe o láti bá mi lé man yìí o, torí bó ṣe ń gbà yẹn náà he's not behaving nice. Àbúrò ni dọ̀bálẹ̀ ni ọkọ mi máa fi ń kí, ẹ̀gbọ́n dẹ̀ ló máa ń pe bàbá ọkọ mi. Ṣó ti yé yín? Mo wá pe ta ni mo pe ní MC, ó dẹ̀ rán àwọn boys méjì wá pé tó bá ti dé bí wọ́n máa halẹ̀ mọ́, ó dẹ̀ lé wọn lọ. So ní ọjọ́ yẹn torí pé Wàsíù náà wọ́n wà lórí ọ̀rọ̀, wọ́n wà wí pé ẹni tó rán wá yẹn wọn ò mọ ẹni tó jẹ́. So Wàsíù máa mọ̀, wọ́n máa ń fẹ́ mọ gbogbo honourable àti gbogbo èèyàn tí bá mọ̀ bí agbára wọn bá ṣe tó ní Nàìjíríà. This is how they work. So ìgbà tí ọ̀gbẹ́ni wá wọ́n máa ń rán àwọn surveillance wọ káàkiri ni. It approached me himself. Ó dẹ̀ kọ́kọ́ sọ fún mi pé ẹjọ́ madam, wọ́n máa fẹ́ máa pọn omi ló kọ́kọ́ sọ pé wọ́n fẹ́ máa ṣe nǹkan kan níbi ilé yẹn. Ó ní wọ́n dẹ̀ sọ pé omi tí mo ṣe sádùúgbò pé wọ́n sọ pé personal ni, wípé àwọn àdúgbò sọ pé wọn ò ní jẹ́ káwọn pọn omi ṣiṣẹ́. Mo ní why not? Bá ti ṣe fún public tán bá lè jẹ́ why not pé lè pọn omi pé lè máa lo omi. Torí gbà tèmi wà ń bíbá kó tó di pé mo gbẹ́bọ́ o, mo ń ra omi láti ṣiṣẹ́ ń bí ni. Wọ́n á gbómi wá máa rà. Ara nǹkan tí máa yẹn kọ́kọ́ fi wá approach mi nìyẹn. Man tó níbẹ̀ yẹn olóṣè sọ story fún mi. Ọ̀ṣun state ló ti wá. Ẹ jẹ́ ń dákẹ́ bẹ́ẹ̀ nà, mi ì fẹ́ kó fọdà. Mo rọ́wọ́ Ọ̀ṣun náà bí. Mo rí ọwọ́ Ọ̀ṣun, mo rọ́wọ́ opponents, mo rí ọwọ́ àwọn tó súnmọ́ APC náà, mo rọ́wọ́ àwọn APC náà, mo rọ́wọ́ àwọn tọ́ọ̀gì. Ihun tí máa yẹn sọ fún mi ni ó ní Arẹ́gbẹ́ṣọlá. Bọ́n ṣe wà yẹn, àwọn story àti àwọn reason tí wọ́n fi ń jà, ìyẹn ò ṣẹjọ́ mi o, pé tí wọ́n fi ń jà, Ọlọ́run Elédùmarè gbọ́. Arẹ́gbẹ́ kọ́ ló sọ fún mi o, but ó ní ìjẹta ńgbà tó ń ṣì wà lọ́dọ̀ Arẹ́gbẹ́ pé wọ́n sọ wípé tí wọn ò bá pa gbogbo àwọn boys yẹn pé wọ́n máa diligent mọ́ APC lọ́wọ́ ni, wọ́n máa diligent mọ́ aṣáájú fúnra rẹ̀ lọ́wọ́ ni. Wàláhì tàláhì tó sọ nìyẹn. Ọkùnrin tó ní lẹ́yìn ó sọ̀rọ̀ báyìí, ó ga ó dúdú. Honourable náà máa ń pè ládùúgbò. Anyway, let me continue. Mo wá béèrè pé kí ló dé tẹ́ wá láti Ọ̀ṣun tẹ́ wá kọ́lé síbí. Mo dìdí béèrè ní pé kí lẹ wá ṣe ní àdúgbò yìí tẹ́ wá láti odidi Ọ̀ṣun tẹ́ wá kọ́lé síbí. Story for the other day. Gbà tí mo wá ń sọ̀rọ̀ tí mo máa ń sọ̀rọ̀ gan lórí social media yẹn, ó send hi sí mi lórí messenger mi. Now let me continue. Naija police mo pè. Ìjọ́ tí mo lọ sí Alágbọ̀n, mo fẹ́ lọ fún ara mi ni, mi ò fẹ́ anybody connect me. But I was connected from the police. Sí ẹni yẹn ní kó wá gbé mi. Police tí pọ̀pọ̀ criminal cultism ni wọ́n. Èyí tó sọ pé òun ní pọ́tì òun ṣe ẹja pé òun kì í ṣe yahoo. Irọ́ ni. Ẹ lọ bèrè account number kẹ́dẹ̀ máa study wọn. Kẹ́ lọ bèrè nǹkan tó ti ṣe sẹ́yìn. Ẹ lọ máa bèrè náà. Majority àwọn yahoo náà tó bá ti gbowó tán, tó bá ti gbowó èmi ìdó ní wọn tó bá lọ́pọlọ. Á lóun lọ sí kinní kan, á lóun ṣe kinní kan. Yahoo ni wọ́n cultism kọ́ọ̀tì tí ò bá ṣe yahoo irọ́ ló pa bó ló ti fẹ́ rí. Káàbúrò mi tó sìn kó wá lọ ní nǹkan kan sí Nàìjíríà kẹ́ni kò ṣe yahoo rí. Awálà lè ṣe yahoo tó rà mọ̀wé, ẹni tó bá mọ̀wé ló máa ń háàkì èèyàn, ló máa ń jalè. Mi ìmọ̀ kọ̀mpútà. Ṣé àmọ́ pé téèyàn bá dẹ̀ ṣe lọ́mọ ẹ máa ṣe. So Adébùkọ́lá kò lè mọ̀ ṣe torí pé mi mọ̀ ṣe, ní bá ti mọ̀ ṣe ló mọ̀ ṣe. Aṣẹ́wó gan àmọ́ ṣe. So ká continue. So the police officer ìyẹn mo wá sọ fún mo ní please, can you please
go to your office, give me your number and address, and the person in my birthday, I will come and see you. Please give me, I cannot leave these people in my house. You can see me in the middle of something. They are about to finish. And ìgbà tó kù díẹ̀ kan parí yẹn, torí àwọn tó bẹ̀ wọ́n wá wọn fẹ́ kàn finish, wọ́n fẹ́ kàn tún wá padà bàjẹ́. That is it. Wọ́n ti wá, kó tó di ìgbà yẹn, ni wọ́n ti wá gbogbo mọ́tò tí mo ti lò rí láyé mi, ni wọ́n máa ń gbé lọ, wọ́n máa gbé bọ̀ níbà láti jẹ́ kí n lè rí pé mi ní mọ́tò ń sìn, mi ní bọ̀ mo lálàáfíà, ẹnu mi dẹ̀ gbọ̀rọ̀. Mọ́tò tẹ́ gbé yẹn náà tí ìjọba ìbá lọ, tàbá rí ní ìjọba tó fẹ́ fẹsẹ̀ múlẹ̀ tó dẹ̀ máa jojú yín gan, ẹ mọ̀ pé ẹ kọ àbùkù, ìdílé máa kàn nínú iyọ̀. So, mo wá bẹ̀ ọlọ́pàá yẹn, I told the policeman, I said the two of them, a lady and a man. I said, please, can you please go back to your office? I will come and see you in your office, please. I cannot leave these people, strangers, working when they are facing the door. Ilẹ̀kùn wọn yẹn yàrá yìí kò tí ní lẹ̀kùn. Wọ́n fix ilẹ̀kùn yàrá yìí ní ọjọ́ yẹn. So lẹ̀kùn yàrá yìí gangan ni wọ́n fix ní ọjọ́ yẹn. Tí bá dẹ̀ tẹ̀lé wọn lọ ní ọjọ́ yẹn, they will ransack all the things, gbogbo bí tí mo bá fi paper yẹn sí, àtàwọn document àtàwọn evidence yẹn ni wọ́n fẹ́ kó. Do you understand? Ìyẹn ni wọ́n wá kiri. And I get it, I arrested to police. I'm coming home. But do you know what I do? Immediately I go online and I recorded the way the guy came to said he want to arrest me. I was looking. Kí ni mo ṣe fún yín? Mi ṣe nǹkan kan fún wọn o. Ó wá yá, ó lóun ṣépè. Màá ṣe ibi tí tó ti ń ṣépè. Ẹ gbé mo play gbogbo ẹ̀ lórí social media. Tí ìyàwó ẹ̀ ń ṣépè, tí ìyàwó ẹ̀ ń ṣépè, tóun náà ń ṣépè. Tí gbogbo àwọn tó kó wá tó ń ṣépè. Mi ì dẹ̀ dá padà fún ọba mo kàn ní ntẹ́ bá lè rù ní kẹ́ṣẹ́ o. Ntẹ́ bá ti lè gbé sórí yín, òun náà ní kẹ́tà láti dì sílẹ̀ o. But then so for money, I will continue to cause those people who are destroying my team, but I will not mention your name directly. Anybody tó lò máa bà tèmi jẹ́, Ọlọ́run bá mi bà tiẹ̀ jẹ́, tó bá jẹ́ cause nìyẹn. Bá ṣe máa ṣe lọ títí Jésù máa fi dé nìyẹn. Ẹni tó bá lò máa bà tọmọ mi jẹ́, Ọlọ́run bá mi bà tọmọ ẹ̀ jẹ́ o. Ẹni tó bá lò ní jẹ́ ń gbáyé, Olúwa jọ̀ọ́ bá mi pẹ̀dá bẹ̀ nípa kúgbẹ́ bá mi fi ṣe lẹ́yà káàkiri, ẹni tó bá fẹ́ ṣe fún mi ni kó máa ṣẹlẹ̀ sí. Ẹ jọ̀ọ́ ṣé pè nìyẹn, ṣé mo dárúkọ ẹ̀? Ọmọdé ìjáde ẹgbẹ́ ti pọ̀ jù mo lè pè wo ni lórí ọmọ ó ní mo ṣe pè fọmọ ọlọ́mọ mo ní ọmọ ọlọ́mọ mo ṣe pè fún kì í ṣe ọmọ ọlọ́mọ lẹ́gbógun tì ní kò ṣe ọmọ ọlọ́mọ mi ní ètò ẹ padà nìyẹn kì í ṣe ọmọ ọlọ́mọ ní but all these crazy people who are sending the talk to they don't want anything to happen to their children. This boy brought the police and I begged the policemen the police that they should please pardon me. I will come and meet them in the office. But I recorded them. I put it on the media because I'm a blogger. So I don't want them to do anything against me. Later, they will tell me, bring the evidence. And I was quiet. And the police say, okay, no problem. Police are your friend. Later, the police called me. Later, the police officer called me that he want to come and see me in my house. Before the time, I promised the police officer that I will be there on Monday. And the police officer told me, he now called me the next day. And he said he wants to come and see me. I said, okay, no problem. I said, I'll be glad. I now said when I finished that very day, I said I'm coming on Monday. And I said, oh, let me go there earlier. I now called this person that I'm coming to your office. That is your DPO? You say I should come and see your DPO. Is your DPO going to be around tomorrow? He said, yes, the DPO used to be there every day. I said, I promise on Monday, or Sunday, let me come today. That was, I think it's on Friday like that, or Thursday. And I said to me that there's no need. I called the phone. When I said I was coming, after that, I called the phone. Later, he called me. He now said to me that I should please forget that he's coming to see me. It's not a thing that we can discuss on phone. I said, okay, no problem. He said he doesn't have car. He's looking for somebody to bring him now. I said, okay, no problem. If he come, I'll pay for the transport. I was even thinking he's going to come with Uber. But that day he came with Okada. And he dropped. And he came in.
You know, the first day they were two, but the second time he was the only one. He came around, and I opened for him. People, because of the stress that happened that day, I couldn't. Mi ò gba àwọn èèyàn púpọ̀ yàtọ̀ sáwọn tó ń kunlé àwọn kọ̀ọ̀kan mẹ́rin. Many people didn't come around, so he came upstairs. They opened gate for him, and wọ́n jókòó sí òkè torí kò tí ì sí ṣíà lókè yẹn. Mo ní kó lọ bá mi gbé plastic ṣíà yìí. Wọ́n jókòó sí pákó onígi kan báyìí. Èmi náà jókòó sí. Ìgbà yẹn wọ́n sì ń kun ìsàlẹ̀. Bá ní ká lọ jókòó sí downstairs, but I would love to sit upstairs and see whatever that is happening at the gate and in front of the gate, because wọ́n ti yọ gbogbo camera nulẹ̀ lọ. And I said, okay. When the guy, and the person now started telling me that he wants me to delete the video, I smiled. I said, I recorded you not because of you, but because of tomorrow. Now they will tell you it's a lie, oh. You are lying against them, oh. You are blackmailing, oh. I said, he said, no, the Oga is Oga already calling. Now he now called me that I don't need to go to come to his boss again. That his boss already called him. They said there's a video going around, circulating. And I know that, of course, it's going to circulate. Especially the people in authority will look, they will see it. You understand? I'm very sure of that. He now said I should delete it. He came, he was begging me seriously that has caused him problem. That they call his boss, that's the DPO, from up. That's what he said. That they call him Mo, and he have to delete this so that it will not implicate him. And me too, I don't want to sack anybody. But at times, there is a way I can, if I have a video where they ask me to delete it, I can hide it. Nobody can see it. But it will still be in my archive. And I said to him, no problem, I'm going to delete it. But a lot of sin was also covered in that video. A lot of sin was also recorded in that video. So it's not him alone. I can download it and cut his part away from it, but I still leave the remaining one. But at the same time, it's good at times to keep it so that they won't turn it against you later. Because Nigeria police, I'm sorry to say this, it's not all of them. One moment she saw complain at the accused. It has happened to me before. I'm talking from my experience. For those of you who have dignity and decency from the system, I am sorry. I'm not talking to all of you. I'm sorry. And the guy was here many times. Said anybody that do bad to you also can do you good. Please delete it. I now pick my video. I pick my phone and I hide it. I hide the video. Until later when I noticed that they are playing game. And after that, he started begging me for the boy. Because already, the guy already vandalized my house. They have done their worst. The same day, tọ́lọ́pàá yẹn wá yẹn, no one vandalized ilé mi o. The next day, yẹn tán ti mọ̀ pé, of course, I'm going to take some action. But they don't know what I want to do the next day. So they have to send people around me also to know my mind. I said to me, seriously, I am not going to, you say I should not come to a cartoon. That already, that's what he said. He said the case was not properly documented. That's what he said. That, as you know, there's no need for me to come again. But despite that, I still collected his number, the number of the DCO, of the DPO. And he said to me, he started begging for the criminals. He started begging for them, pleading that I should forgive them. If things like that don't happen, you just open your eyes. You know, he's begging me. When we continue, I say, okay, no problem. But I know what I'm going to do in my... Immediately, that day they promised me that I'm not going to have lights. In that video, they said they are going to frustrate me.
I'm going to sell the house by fire by force. That they will frustrate me in this street and I will be forced to sell my house. It's on that camera. It's on that video too. It's on that video too. So the person was begging me. But kí ọlọ́pàá máa bẹ̀bẹ̀ fún criminal. Ó ṣe bákan sí mi. Mi ò bínú. When he was going, I gave him 20,000 for transport. Because he came with Okada. And he was begging me seriously for the criminals. After I want to vandalize Leyen, that I should forgive them. Because people that are sending them, they are also, and when you're told, all this trouble that you are seeing that they are giving to me, people are sending them. The original planner and the sponsor go on, you're using it, won't go to money, olófò ni wọ́n náà. They are cowards, they are idiots. Sending people, they cannot come out themselves because only want to. And he started behaving nice to me immediately. I said to him that I can never forgive such people. They vandalize they disconnect my NEPA or something. They remove all the kini àwọn socket kini yẹn, wọ́n gbé gbogbo ẹ̀ lọ. Wọ́n sọ fún mi pé má lọ rà mí. It's on the camera too. He now said to me, and the boy, I was explaining that this is what they came to do yesterday now, after you left. He said, yes, they told him that they are coming to pick their thing. But I said they didn't pack their thing alone. They started vandalizing my things. They break all the light, everything, they're removing things here. He now said I should just forgive them. And I said, okay. Already, I said in the morning also, the next morning, they send the NEPA to come and disconnect me. And the NEPA came, I was talking to them. Immediately, they don't want to listen, they disconnect it. They say I'm owing 400 and something thousand. I was explaining to them, I wasn't the one that owing that money. The police was here when the NEPA came in. Because the police also joined the team. They are part of the criminals sending police around also. Police are oúnjẹ iṣẹ́ fáwọn criminal. Kì í ṣe gbogbo police o, but Nigeria want to sub Nigeria débẹ̀ ó ti yé. And I was recording the NEPA too. I was telling them that let me explain what can I do now, don't disconnect me. And those thugs tí ọmọ yẹn lò tó máa ń wọlé síbi by tẹ́lẹ̀tẹ́lẹ̀. Those boys that used to sit opposite there now, they used to normally come to this compound before. Part of the people that they'll be drinking and they'll be opening their meeting and they are all courtesy. So of course, when this person left, when I tell them to go, of course they'll be angry. Because the front of that shop is not as convenient and comfortable like my building. When they are sitting there, if the police, anybody, DSS or the secret detective are passing, they can easily notice something. But if they are inside the house, they cannot bust them except you give them information about to bust the place. And the police now said to me that he knows somebody that is working in NEPA that is also selling meter. Look at it, the way they used to plant themselves into your matter. Criminal everywhere. And I said, okay, he's working in NEPA. He said, yes. He can help me now. After those people disconnected, that one will come and help me now to connect it back. You just give him money. And also, he will help you with the meter. I said, wow, that's going to be great. And he called the person immediately. And the person arrived. The police, Tilare, ọmọ tó lọ sálágbọ̀n tó ń gbélé mi ẹ̀, tó pè lóní kó wá mú mi. He now come around. I gave him money. After that, he was begging me for that I should forgive all of them that attacked my house that day, that destroyed everything. And that's what they used to do. Don't forget that I told you that when Saria stole my things, wrecked my apartment without my consent, when I still have a year and 4 months in that house, do you know what?
he came around to this place and he sent mama kan tó ń ta omi ńbẹ̀ ńgbà yẹn that he should be begging me. Exactly what iṣẹ́ yẹn náà lọ́lọ́pàá yẹn náà wá ṣe fún mi. After destroying your things, haunting you, fighting you, disgracing you, disturbing you, embarrassing you unnecessarily, now they will send somebody to come and be pleading. So Lord, let me thank you. God bless you. God bless you. Give me water. Jẹ́ kí n kàn fi wọ̀nyí tọ́mọ mi ṣe fún mi lélẹ̀. Issue àtẹ̀yìn. I don't like it so much, but I will eat it like that. So the police officer now called the NEPA man. Oh, the NEPA came around immediately. Oh, one bada one bẹ̀. Oh, they know my bami so padà. You know, I'll be happy. This is what they used to do. Don't one will be causing problem for you. Another person will be helping you to solve it. But both of them, let me tell you, they are together. And what I call in Nigeria, mo ti rí rẹ̀. Àwọn kan máa bá ẹjà, wọ́n máa nà ẹ́, àwọn kan máa ṣe bí ẹni gbà ẹlẹ́, but they are both together. So when that person came around, he called, he said he's going to call some people, he called police too. They brought a ladder and they connect it back, and they said to me that I'm going to, I said, okay, let me pay for the meter. But when am I going to get meter? They said, by at least a week or two, I will get my meter. At least it's more than a month now. Yeah. No, kò tí pé mo máa pay month sha. So, mo wá ní okay, kò sí problem. Wọ́n dẹ̀ bá mi so iná. Wọ́n dẹ̀ ṣe so tán mo fún wọn ní $50 Canadian dollar. $50 ni mo fún wọn. $50 is 60,000. Are you with me? I gave that NEPA and to wá tó ní wá suná àti torí gbogbo náírà tí mo ti gbà lọ́wọ́ mi ó ti tán. Wọ́n á ṣe bá gbọ́n náà dollar ló wà mẹ́jẹ̀ fún $1. Mo wá fún $1 $50. Mo wá sọ fún wọn, wọ́n wá ní owó mítà ńkọ́. Mo wá ní ṣé kí n fún wọn ní dollar Canadian dollar, wọ́n làwọn ò fẹ́ ní Canadian dollar, kí n fún wọn ní náírà ló máa wà òkè jù páwọn lè lọ tí ọjọ́ bá lọ ṣe owó. Èló ni mítà wọ́n ní èyí tí mo fẹ́ gbà yẹn. Wọ́n kọ́kọ́ pè fún mi ní 2 something. Gbà tó dẹ̀ yá mi ò mọ̀ bóyá wọ́n ṣàfihàn sí àmì ìṣàmù. Wọ́n ṣàwá sọ fún mi pé 300 and something ní èyí tí mo fẹ́ gbà yẹn. Wọ́n ní wọ́n dẹ̀ sọ pé ọ̀fẹ́ ni mítà ní Nàìjíríà náà. Wọ́n ní last week wípé kò tí pẹ́ tó tán ti free yẹn. Pé nísìn wọ́n ní 350 ni. Mo ní mítà kan wọ́n ní yẹn. Olójú mẹ́ta wọ́n ní yẹn. 3 fees. Mo ní okay, let me pay you. Let me give you a deposit of 150. Tó bá ti jáde máa fún yín ní ìyókù. Ó dẹ̀ ní kò sí problem. Lẹ́yìn $50 tí mo fún wọn yẹn ni torí àwọn tó wà yẹn. Mo fún wọn ní 150,000. Tẹ̀lé owó tí mo fún wọn yẹn ṣe mọ̀ pé ó ti jẹ́ 210. But mo believe pé that one is dash. That is a gift. That one $50 is a gift. Wọ́n dẹ̀ lọ. Wọ́n dẹ̀ ní. Wọ́n dẹ̀ ṣe ìwé kan wá. Wọ́n là máa wá lọ́jọ́ kejì. Mo wá ń sọ fún wọn pé kàn jọ ohun. Pé tí n bá fẹ́ fún yàn lówó ń sìn, mo máa ń fẹ́ kí n rí nǹkan tí mo fẹ́ rà ní next day, because tí n bá ti rí mi, because àwọn èèyàn ti gbowó lọ́wọ́ mi, wọ́n ṣe báyìí yàmàyàmà pẹ̀lú mi. Pé mi dẹ̀ fẹ́ wọ́n dẹ̀. Máa yàn báyìí sí sọ pé the only thing problem tí mo ní ni pé mo máa ń tètè gbára léèyàn. Bọ́n ṣe sọ̀rọ̀ yẹn, àwọn náà tún sọ̀rọ̀ bí ẹni tó nice. Ó ní èmi ò mọ̀, ṣebí criminal ò ní label. Ṣé kí gbogbo èèyàn ní kéèyàn máa dẹ̀ doubt ni? Wọ́n ṣá sọ̀rọ̀. So wọ́n ṣá ń ṣàlàyé bí wọ́n ṣe wá já iná yẹn. You know you will be forced to explain to them. Kí ló ṣẹlẹ̀ tán jáná yín? Kiri kan. Àwọn èèyàn ló ń gbélé yìí o. Wọ́n sanwó ilé o. Àmì wọ́n sanwó náà o. Wọ́n jẹ gbèsè báyìí o. Gbà tí mo wá dé o, èmi náà fẹ́ máa draw fún. Àwọn tó dẹ̀ ń gbé bí tẹ́lẹ̀, àwọn ọmọ yẹn náà sọ, ẹ̀sìn rèé, àwọn tó ń gbé bí gan wọ́n jáná wọn. Ẹni tí ò sanwó wọn jáná.
torí wọ́n ti mọ̀ pé wọn ò ní san ẹ̀mí tí mi ìjẹ́wọ́ náà ní kí n wá sọ mo ti gbọ́ bí tí mo ti wá sọ̀rọ̀ yẹn pé mo fẹ́ lọ sí alágbọ̀n pé torí ọlọ́pàá yẹn náà sì wà ń bí ìgbà tó wá lọ tán ọlọ́pàá yẹn wá kúrò wá lóun fẹ́ máa lọ ń tò wọ́n lókè èmi wá sọ fún ẹni yẹn pé ndẹ́ni yẹn wá sọ pé èmi sì máa lọ sálàgbọ̀n mo lọ sálàgbọ̀n tèmi pé mo dẹ̀ máa nídìí lọ́ọ̀yà mo bèèrè lọ́wọ́ wọn bóyá ti sọ̀rọ̀ yẹn tó ti kó dọ́kúmẹ́ǹtì wá fún mi lọ́jọ́ kejì ó dà dọ́kúmẹ́ǹtì nǹkan tó ló tó ṣe bọ̀ kò sí rìsíìtì owó mẹ́ kíní lélẹ̀ ó ní registration bọ̀ mi ì tí ì rówó kọ̀ọ̀kan mẹ́ mi ì rí rìsíìtì owó kọ̀ọ̀kan bóyá ó kì í nǹkan kan bẹ́ẹ̀ ṣe ti rí nǹkan tó ṣe rèé pàtó ti kó wá fún mi yẹn mi ì tiẹ̀ wọnú ẹ̀ gan mú kan ní tó ní kí n kó ó wá sọ fún mi pé kí n mú kan nínú ó wá ṣe ní méjì ó ṣe ní méjì ó ní kí n wele àtẹlé ó ní kí n mú ètò jẹ́ photocopy kí n gbé sí ẹnu gate kí n fi sínú ke lẹ́nu gate pé táwọn nepa bá dé wọn ní harass mi mọ́ wá ti mọ̀ pé mo ti wà lórí pé mo fẹ́ gba mítà mo dẹ̀ tún ti believe wọn mo dẹ̀ ní okay no problem èmi kan tiẹ̀ need lawyer sí mo fẹ́ lọ sálàgbọ̀n to put stop into the bullshit abẹ ní lawyer ó lóun ní lawyer kan sì sí ó máa pè mí ẹ máa gbọ́ ó lóun ní lawyer kan sì sí ó máa pè mí mo dẹ̀ ní okay no problem mo dẹ̀ pé lawyer dẹ̀ wà ìyẹn náà dẹ̀ ní òun bọ̀ sí ó dẹ̀ wá no ọjọ́ yìí ó lò máa wá pàtó wájọjọ́ wọ́n lòun nílé wá wájọjọ́ kejì tó dáwọ̀ ọjọ́ Saturday the lawyer now came around with the man nepa yẹn a dẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ ṣe ń ṣàlàyé mo wá fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan mo wá notice pé máa yẹn ò fẹ́ sọ kò fẹ́ focus lórí ti èyí tí n bá sọ fún yẹn ọ̀rọ̀ ti màláìkà ló fẹ́ máa focus lé lórí. mo tún wá sọ fún mi pé ẹ jẹ́ ká kó gbogbo àwọn criminal yìí papọ̀ torí wọ́n ti sọ fún mi pé owó petition iye báyìí láwọn máa gbà owó tọ́lọ́pàá máa fi approve iye báyìí ni mo dẹ̀ mọ̀ pé kéèsì pọ̀ lẹ́gàn ká gbọ́dọ̀ report fọlọ́pàá tí wọ́n bá máa ní ìdásí fi owó máa gba approval ẹ̀ lójoojúmọ́ we need them to put everything together so that wọ́n máa yọ tó bá dẹ̀ ti approve ẹ̀ wọ́n máa yọ ní ẹyọ kọ̀ọ̀kan àbí báwo wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ bá máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ní òkè wọ́n ní nǹkan tá a máa kọ́kọ́ ṣe ní ti àwọn ọmọ ọ̀dọ́ mi àwọn tó kúrò nínú ilé tó kọ́kọ́ wá attack mi yẹn náà wọ́n ní they need to be dealt with mo ní bẹ́ẹ̀ ni ọmọ yẹn náà mo wá lọ wọnú flat ẹ̀ ó tilẹ̀ kún mú kọ́kọ́ lọ ẹrù mi wà nínú ẹrù tó kó lọ nínú ilé yẹn ẹrù mi wà ń bẹ̀ but mo ti grow ju gbogbo yẹn lọ but at the same time téèyàn bá sọ ò bá tiẹ̀ grow ju lọ gan you still going to mention it there torí gbogbo ẹrù yẹn kò sí ìtàn fún mi lọ́fẹ̀ẹ́ wo mo fi rà ó ṣàkọ gbogbo kíni ìgbà tó bá kọ kíni yẹn tán mo wá sọ fún wọn pé tẹ́ ẹ̀ bá ní pa gbogbo àwọn criminal yẹn pọ̀ then mo ní kó pa criminal iṣẹ́ mẹ́ta tí mo kọ́kọ́ fẹ́ ṣe lápapọ̀ ní gbogbo àwọn èèyàn náà máa tẹ́sẹ̀ I'll kill you I'll do this mo ní bá mi pa gbogbo ẹ̀ pọ̀ wọ́n náà wò lè pa pọ̀ ẹ bá mi fi list gan sí wọ́n náà wò lè fi sí wọ́n ní òkè ẹ ṣe tọmọ yẹn náà dẹ̀ torí tèmi bá lọ sálàgbọ̀n fún ara mi ní ọjọ́ yìí tí bá máa ná 250 mi tí mo kọ statement mi gbogbo wọn ni máa include mọ́ but òun wá ṣe báyìí torí pé ẹni tó mú lọ́ọ̀yà yẹn wá ọlọ́pàá ni
bí lọ́yà yẹn ṣe wá dọ́dọ̀ mi sìn ọlọ́pàá yẹn túrò lẹ̀ ló wá gbà tí lọ́yà yẹn wá ṣe tán ó wá sọ fún mi madam owó tó ń ṣàjẹ́ kìí ṣe púpọ̀ jù torí pé òun mọ̀yàn lálágbọ̀n ẹ ṣáà mọ̀ pé àwọn mọ̀yàn ń bẹ̀ náà ni owó ní gbogbo ẹ̀ máa jẹ mo ní mo mọ̀ owó ní èjẹ òun mọ ẹnìkan bẹ́ẹ̀ torí lọ́yà yẹn náà ọmọ Ẹ̀pẹ́ ni Inspector Idris náà ọmọ Ẹ̀pẹ́ ni in fact ọmọ àdúgbò kan náà ni wọ́n. so gbàtọ́ ni wọ́n ti approve ẹ̀ wọ́n ní kí n send owó approval mo send ẹ̀ sí. ó wá ní pé kí n gbàtọ́ wá di pé wọ́n ṣe tán ó wá sọ pé madam nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun rò bóyá ẹ̀ nílé wá bí tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ẹ máa wá o wọ́n làwọn fẹ́ rí yín torí tẹ́ bá wá ẹ máa kọ statement yín mo ní ṣe mọ̀ pé nǹkan tí mo fẹ́ lọ ṣe náà nìyẹn I know that I'm going to write statements and you said you are going to cover the area of statement that's why I paid the money. I will need a lawyer but màá mọ̀ pé tí n bá ti dé stage kan bóyá bí tí mo ti máa need a lawyer. Wọ́n wá ní àwọn lè wá ṣe pé bọ̀ táwọn bá máa ṣe ó máa pé àwọn wá sí police station lọ́jọ́ kan lásán àwọn ná like 100,000 80,000 làwọn fi repo ṣe mọ̀ pé epo bí wọ́n ṣà sọ̀rọ̀ yẹn mọ̀ pé ṣe máa mọ̀ pé aláàjì àlínkò ni mo gbé sókè òun dẹ̀ ló ń tepo so òun ló jẹ́ képo wọn èmi kì í ṣe aláàjì àlínkò ló jẹ́ képo wọn so mọ̀ pé epo wọn níwọ̀n kìnìún kan torí bẹ́ẹ̀ tó bá máa padà wá tí n bá fẹ́ lọ bẹ̀ yẹn mo máa ná another 200 to 300 wọ́n ní lórí kéèsì ẹyọ kan ẹ sọ fún mi pé mobilization máa jẹ́ 300 bó ṣe sọ fún mi nìyẹn tẹ́yìn náà bá dẹ̀ tó máa padà wá ń sí 230 gbà tẹ́lẹ̀ 250 máa tún sọ another 200 to 300 mobilization ṣó jẹ́ 700 gbogbo ẹ̀ á jẹ́ 1 million kéèsì kan pé mo kàn ní kọ statement àti ìmọ̀ fún jẹ́ pé wọ́n fẹ́ sanwó fún mi o mo á sọ fún wọn pé I will not be able to inú bí mi somehow pé if I know that you are still going to tell me to come I want to go tẹ́lẹ̀ ni ẹ dẹ̀ sẹ́ pé máa cover bẹ̀yẹn fún mi pé máa ṣe so wọ́n á sọ fún ọlọ́pàá yẹn wá sọ fún mi pé wọ́n wá fún mi nọ́mbà SP Idris wọ́n wá sọ fún SP Idris pé torí mo rí pé SP Idris fẹ́ máa compromise ni o ó dẹ̀ pariwo mọ́ mi ó sọ̀rọ̀ kan nísìnyí ó fẹ́ máa favour àwọn criminal yẹn of course mo ti mọ̀ bá tí mo ti notice kìíní yẹn mo sọ fún wọn jọ yẹn náà wọ́n wá ní kí ló dé kí n pe lọ́ọ̀yà kí n sẹ́ndẹ̀ owó tí n bá fẹ́ fáwọn kí n sẹ́ndẹ̀ sí lọ́ọ̀yà kó lè sẹ́ndẹ̀ sáwọn mo lé mi ò fẹ́ fún lọ́ọ̀yà yẹn lówó mi mọ́ mo nítorí pé mo rí pé ó ti bí wọ́n ṣe ń ṣe fún mi tẹ́lẹ̀ ó ti pẹ́ tán ti ń ṣe style yẹn kán gbowó tán ní group wọn ń sìn àtọlọ́pàá tó ti wá yẹn ẹnìkan ló sì clean níbẹ̀ so ti yẹ mẹ́ẹ̀ so ó ṣáà sọ̀rọ̀ yẹn fún mi mo sọ fún SP Idris yẹn pé mo sọ pé kó include gbogbo petition mi sójú kan so that tí bá lè tẹ̀bá máa náwó màá mọ̀ pé mo ń náwó mo mọ̀ nǹkan tí mo náwó fún kó ṣe pé kí wàá máa ṣe kó máa sọ pé ṣéwọ̀ nìkan lẹ́jọ́ wà fún ni mo ní mo ti kọ́kọ́ reject ẹ̀ pò mọ́ máa ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni kò ní kéèsì mẹ́wàá tó fẹ́ submit fún alágbọ̀n àbí bẹ́ẹ̀ kó wá sọ pé mo bá ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan kí lè máa sọ owó bẹ́ẹ̀ yẹn bí wọ́n ṣe sọ yẹn ẹjọ́ èló ni mo fẹ́ fi ṣe kéèsì yẹn so owó tí n bá pa lọ́dún yìí ìbàjẹ́ tẹ́mi lọ mo gbọ́dọ̀ fi ṣẹjọ́ yẹn àti ìdẹ́kọ̀tà àti ìgbà lọ́yà o do you get it mo ti notice mo dẹ̀ ti wò pé ibi tó ti wá náà of course gbà tí mo fẹ́ ra lẹ́lẹ̀ mo ṣe plant ara wọn sórí ọ̀rọ̀ mi ẹni tó bá mi ra lẹ̀ eventually ti máa ṣe discover later ọmọọṣẹ́ sáríà ni lọ́yà tó ní kó sign ìwé àti gbogbo nǹkan fún mi lọ́yà ti sọ kókó sáríà ń lò ní wọ́n plant ara wọn in case tí ẹni tí bá ṣẹlẹ̀ wọ́n lè sọ pé àwọn gan làwọn nílé because gbogbo nǹkan tó ń plant sórí ọ̀rọ̀ ẹ̀ àwọn tó máa dà ẹ́ láàmú ni reason why tí mo fi pe ọlọ́pàá tí mo dẹ̀ ń ṣàlàyé fún àwọn ọlọ́gbọ́n àtolóye ni so wọ́n bá sọ fún mi pé wọ́n ní kí n send gbogbo ìyẹn Inspector Idris iyọ̀ ti pọ̀ jù nínú kíní o
mi dẹ̀ tún mọ ó tún kóyàn lẹ́nu bákan kí ló fi sí ó kó mi lẹ́nu bákan. Give me would leave it. Kí ló pẹ́ lẹ́rìn? Ó fẹ́ gbé lọ àbí? Ó fẹ́ lọ ṣé o ti jẹ tọwọ́ ẹ̀ tán ni? So wọ́n wá sọ fún mi pé gbogbo petition mi ẹni títí bá ti ní evidence yẹn kí n send ẹ̀ sí wọn. Mo bá send ẹ̀ sí wọ́n send gbogbo ẹ̀ sí ẹ má send kíní ìsinmi mọ́ mi download yìí náà mo ń bọ̀ tí n bá ṣe tán máa wò. Wọ́n bá send jẹ́ kí n kọ́kọ́ fi déètì wọ̀nyí August 5 okay July 31st ni wọ́n ṣe fún mi ní nọ́mbà SP Idris so that's 31st wọ́n wá ní evidence mi àwọn nǹkan tó ṣẹlẹ̀ mo send ẹ̀ sí wọn ìgbà tó di August 5 ó dà pé ṣé August 5 ni mo lọ bẹ̀ I think we went there August 5 alágbọ̀n I mean Sontu so gbogbo petition mi tẹ́lẹ̀ yẹn ṣe send ẹ̀ sí mi yẹn náà mo wá tún send wọ́n ní kí n forward ẹ̀ sí wọn that was August 6 lálọ́bẹ̀ August 6 today is 13 ṣé ni ló pé week never that we there mo rẹ̀ gbọ́dọ̀ ti pẹ́ lójú mi ṣá so ìgbà tí mo wá lọ yẹn wọ́n wá sọ fún mi pé before then on the 30 something yẹn torí èmi mo ní stress gbogbo àti mo fi ń bá wọn tí mo fi ń supervise ilé yẹn náà mi tẹ̀ take care ara mi I was stressed somehow mo ní kí n relax pé mi ìwà okay àwòtọ́ dẹ̀ ni mo lògùn bàtọ́ ní mosquito jẹ mí dáadáa ó dẹ̀ pé omi kan ń dànù omi ń dànù ṣé o tán omi sílẹ̀ àbí check it mo bí àwọn ó dà pé omi yẹn fún mi dáadáa. No, sorry. SP Idris was 31st of July. Lákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. O lè ọ̀fẹ́. Tó bá jẹun tó nà. Ìgbà náà sọ pé anything tí bá ti fẹ́ submit pé kí n ṣáà send sí wọn. Wọ́n máa bá mi approve nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa gbé lọ sọ́dọ̀ ọ̀gá a dẹ̀ kúrò níbẹ̀ yẹn níjọ́ yẹn wọ́n dẹ̀ gbé mi lọ sọ́dọ̀ ọ̀gá mo dẹ̀ ṣàlàyé fún wọn wọ́n ti ń sọ fún mi mi ìgbúdọ̀ rojọ́ púpọ̀ o mi ìgbúdọ̀ rojọ́ púpọ̀ o mi ìgbúdọ̀ rojọ́ púpọ̀ o mo ní ṣé bí màá ṣàlàyé ṣókí báyìí ni o mi ìgbúdọ̀ rojọ́ pọ̀ o ọ̀gá yẹn ò kí ń fẹ́ jọ́ o ṣe bí ẹ̀yin lẹ́ni kí n lọ síbẹ̀ náà gbogbo tí n bá kọ àti petition mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kẹ́ gbé lọ sọ́dọ̀ ọ̀gá tẹ́mi tẹ̀ ṣe sọ bàtán sọ pé ìgbúdọ̀ sọ púpọ̀ wọ́n ṣàkọ́kọ́ tún máa kó ẹ ní àyàjẹ mo wá sọ fún wọn pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ send wọ́n ní kí n send àwọn evidences sí wọn ní ọjọ́ tí mo lọ yẹn on the 6 yẹn náà níbi nígbà tá a wà lọ́fíìsì wọn bẹ̀ mo bẹ̀rẹ̀ sí send video sí wọn ó ti yé mo ní màá send ẹ̀ wọ́n dẹ̀ fún mi WhatsApp number wọn ṣó ti yé yín ní on the 6 yẹn mo dẹ̀ ní òkè mo dẹ̀ send gbogbo evidence wọn ẹ jẹ́ kí n fi ọjọ́ tí mo send evidence wọn kí n fi wọ̀nyí. Reason tí mo fi ń sọ̀rọ̀ yìí nísìn it was Friday I think it's Friday
ọjọ́ Wednesday ni mo lọ sọ́dọ̀ wọn yẹn ọjọ́ Wednesday yẹn àti on the 6th yẹn náà ni mo on the 6th ni mo send a lot of things sí wọn tó ń béèrè wọn náà fẹ́ full address mi so that wọ́n bá fẹ́ mobilize mo send it sí wọn mo send wọn náà fẹ́ àwọn evidences mo send the evidence sí wọn mo ní ẹjọ́ ogun o but ẹ fẹ́ rí ẹ jẹ́ kí n send it sí so gbà tó wá di ní èní gbà tó ń sọ fún mi pé ṣẹ́tírí gbà tó wá di lénìí wọ́n wá ṣàṣàlàyé fún mi wípé bọ́ọ̀ yẹn ti dé o ọjọ́ Monday náà ló fẹ́ wá tẹ́lẹ̀ gbà tó dẹ̀ yà wọ́n ló bẹ̀ wọ́n pé òun wà ní fáàmù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo dẹ̀ ní mo ti gbọ́ ó dẹ̀ di ọjọ́ òye ní wọ́n dẹ̀ sọ fún mi mo pè wọ́n cut mi wọ́n wá ní the guy just arrived in the office now they will get back to me later bí mo ṣe fẹ́ pè wọ́n dẹ̀ cut ẹ̀ mi ì dẹ̀ pè wọ́n padà mọ́ wọn láwọn máa get back to me that was so ìgbà tó wá di ní tó wá ṣe tán wọ́n wá ní èmi àti ọmọ yẹn ń kọ́ a máa wá tó mọ̀ wà lórí live chat nígbà tó ń pè yẹn wípé èmi àtọmọ yẹn ń kọ́ a máa wá máa fojú ajé kò ní sọ máa mú evidence mi wá a máa jọjọ takora wa lójú àwọn ṣe máa mẹ́ tó ń pa irọ́ mo wá sọ fún wọn what about my evidences that I sent wọ́n ní mi send the evidences wọ́n ní gbogbo nǹkan tí mo send wọn kò sí bọ́ ìyẹn nínú irọ́ ni o ọlọ́pàá kan tó jọjọ wá tí àwọn ọlọ́pàá tó wá sí àdúgbò tán wá sínú ilé níjọ́ yẹn tán ní kó wá sádùúgbò kó wá fún àwọn kan ní lẹ́tà mo dẹ̀ ń try láti sọ fún wọn kán fún lágbájá ń lẹ́tà kán fẹ́lẹ̀ ń lẹ́tà èmi ṣáà ni wọ́n ní ó tì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọmọ ọ̀dọ̀ yín láti ẹni tó wà nílé yín yẹn náà ẹ má fẹ́ ní báyìí ní lẹ́tà ìyẹn Idris yẹn SP Idris I noticed that mo dẹ̀ ti rí pé to me that is my motivation pé ó fẹ́ máa wà bias because bí mo ṣe mọ̀ wọ́n náà ni mo sọ ìkó ṣe pé mo kàn lọ sálàgbọ̀n lọ report during the àwọn wọ́n ti mo mọ̀ pé now àwọn tí ó ṣẹ̀mí ọ̀dọ̀ wọn ni inspector kọ́ SP Idris ti wá ẹnìkan ọlọ́pàá kan wá pè mí pé please we want to see that your evidence mo ní I've sent it to him only he said there's no evidence we have not sent anything to him and I send it back to him and I said to the person who called me the police there's one policeman that is an Hausa person now call me I said when should I send it he said I should send it to Idris that is SP Idris WhatsApp number is the IPO that the person I should send it to and I started sending it to SP Idris now said he now sent me message that surprised me because the person said I didn't send it I said I've sent it to him I now called SP Idris that I've sent it to you he said the face of the boy is not there his face of the boy is not there okay I told the other guy that I've sent it to him and the face of the guy is there. He said send it to him again. And I resend it to him. He now sent me quick message. And it surprised me. Although they want me to do this, that's why they send it so that I can be talking. I know their Facebook, madam. Please send it to your IPO. Who do you introduce to me as an IPO? You said to me I should be sending it to you. In the beginning, the lawyer who wrote the petition submitted it to you. And you said, whatever I want to be sending, I should be sending it to you. And even the other day, mi ti fẹ́ sọ̀rọ̀ yẹn débẹ̀. Wọ́n ti ní kọ́ ọmọ wọ́n ti ní wọ́n ṣà ń sọ pé phone number ọmọ mi wá ní the same number lájọ́ ń lò. Ẹ jẹ́ n play voice wọ́n wá send voice note sí mi torí wọ́n ń ṣiṣẹ́ lórí owó wọn ni
ṣẹ́rí tẹ́ báyìí ṣiṣẹ́ to defend criminal in Nigeria ẹ̀yin náà ò ní gbádùn ọlọ́pàá Nàìjíríà ẹ̀yin gan ò ní gbádùn tó ṣe yẹyin ẹ̀ ní gbádùn ṣèbí ń jọ yẹn nísìn wọ́n gbéṣẹ́ kan fún mi wọ́n ní Fálọmọ Barak wọ́n ní wọ́n gbowó pé wọ́n sọ pé wọ́n fẹ́ kọ fáwọn ọlọ́pàá wọ́n pín 2 million fáwọn ọlọ́pàá wọ́n fáwọn míì ní 1.5 wọ́n fáwọn lómi 3 million wọ́n bá ṣe dàgbà tó tán bá ṣe jẹ́ ọ̀gá tó gbogbo wọn lọ fowó gba lẹ́sẹ̀kù èmi ìkó fámílì ẹ̀ padà sí ìlú tó ti wá èmi ìkó kó fámílì ẹ̀ padà sí ìlú tó ti wá àwọn tó gba lẹ́sẹ̀kù tó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní wọn rówó lé gbé mọ́ yàtọ̀ sáwọn tó ń sáìn mọ́ àwọn olówó kan tó ń fún wọn yàrá kan tó ń gbé wọ́n ní kí bá wọn sọ pé gbogbo ilé yẹn ìjọba ti fẹ́ gbà wọ́n ní ilé yẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní Ìkòyí ló wá ilẹ̀ ọlọ́pàá Fálọmọ wọ́n ní ṣe ń jọ yẹn ṣé ẹ rí pé mo dáhùn mi ì dáhùn torí pé àwọn èèyàn àfibiṣẹ́ olóore làwọn èèyàn ìtọ́lọ́pàá gan ti dá lọ́rọ̀ wa yàtọ̀ sọ́lọ́pàá Haúsá Ọlọ́run ò ní jẹ́ ká Haúsá o ẹ ní ṣẹ̀mí o ẹ̀yin Haúsá ẹ ní ṣẹ̀mí lágbára Kristi ṣe rí ẹ̀yin yìí tí ó kù tẹ́ ti ṣẹ̀mí yẹn ẹ máa bẹ̀ mí ni ẹni bá dẹ̀ gbàbọ̀dẹ̀ tì mí ẹni tí ó kàn ṣe níjọ́sí tí ò dá sọ̀rọ̀ yẹn tó lọ ṣe kinní kan wọ́n dá dúró láti ní wọ́n dẹrù wúwo lé lórí ni tó o bá gbàbọ̀dẹ̀ tì mí this time around ẹrù ayé sì lè wọ́n lè dẹrù ayé rù ẹ̀ bẹ́ẹ̀ ni àṣìṣe sì lè bẹ́ anybody Ọlọ́run ni a máa bẹ Ọlọ́run pé Ọlọ́run jọ o gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ ti ìkà lẹ́yìn ègé sí wa o àléyàn o jọ bá wa padà lẹ́yìn wọn o jẹ́ kí wọ́n ṣiṣẹ́ o àgbàdúrà àdúrà ni o àdúrà ṣe rí torí Ọlọ́run ló máa ń gbèjà ẹni tí ò bá léèyàn ìṣẹ̀tọ̀ yìí sì wá sọ fún mi pé nígbà tí wọ́n sọ pé wọ́n sọ fáwọn ọlọ́pàá tó kù tó jọjọ́ ń ṣiṣẹ́ yẹn wọ́n sọ pé mi send evidence torí wọ́n ti fẹ́ support criminal wọn yẹn yes because the police that kí lorúkọ ẹ̀ the lawyer is from the criminal yeah but bó ṣe wá ni mo ṣe sọ mo ṣe ṣàlàyé tó fi gùn yẹn and that's why I don't want to use the lawyer. And if you know that I'm still going to be, when they were to send the voice notes, wọ́n fẹ́ kí n play ẹ̀ náà ni. So àwọn tí àwọn ọ̀gá tó ń ṣiṣẹ́ fún, wọ́n lè ní good job, wọ́n lè promote, ní tó máa promote àwọn fúnra wọn ló máa tún padà dá yín dúró. Wọ́n ti ṣe fáwọn kan rí níjọ́ yẹn, mo kàn sọ fún yín ni. Madam, well done. I know the Facebook. Call your IPO, please. Call your IPO. Yeah, send to your IPO. You understand? I'm not even the one you need to send to. Send to your IPO. Inspector Lekon, okay? Among the people that came to inspect the house, okay? Thank you for your understanding. I know they use Facebook, okay? You know, thank you for your comprehension. You see the guy that is a Hausa person. Actually, if not for long time, man yìí tó jẹ́ Yorùbá yẹn ẹni ẹlẹ́wà yẹn ṣe rí nísìn man yẹn tó ń sọ fún mi pé tó fún mi ní àkáǹtì kí n send owó síbì kan ó ló sọ pé I'm not your IPO yẹn ṣé wọn ò fún mi ní àkáǹtì pé kí n send owó síbì kan man tó sọ pé I'm not your IPO torí ẹ̀ ni mo ṣe ń pe ọ̀gá wọn níjọ́ yẹn pé ọ̀gá ó ṣe mistake kó gbé mi lọ síwájú ọ̀gá bóyá ọ̀gá náà dẹ̀ mọ̀ nígbà tó ń dẹ̀ fún mi ní káàdì wọn wọ́n ní anytime call me anytime too you can tó bá ń lọ lórí kéèsì ẹ̀ náà kí jẹ́ káwọn mọ̀ wọ́n dẹ̀ relate mọ́ mi dáadáa tí bá ti wá pè wọ́n ó dẹ̀ pọ̀ ọ̀gá yẹn tí bá ti wá send message sọ́gá yẹn máa send pé what are you doing over this case tí ìbá jẹ́ pọ̀ ọ̀gá yẹn náà ti intervene sí tó já Hausa yẹn ó dà pé SP Idris á ti compromise kì í ṣe rọ́ torí pé ẹni tó mú wọn wá lọ́yà yẹn gangan kò yẹ kí n lò ọ̀tá ló mú wọn wá àwọn lọ́yà tó máa lò tí wọ́n ní jẹ́ kó rójú tu tó bá lọ ṣe ni kì í ṣe rọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti sọ fún mi mo ní ọ̀gá mo sọ fún mi mo ní iṣẹ́ tẹ́ ṣe mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ máa ti fẹ́ kan fún àwọn ní madam ẹ máa wọ́n ní iṣẹ́ bàbá tó àwọn gbé bàbá kí lórúkọ bàbá olówó èkó bàbá ọkọ̀yà àwọn lọ ń ṣe kéṣẹ̀ àwọn dẹ̀ fìdí ẹ̀rẹ̀ mi lórí kíníkan àwọn fìdí èèyàn rẹ̀ mi gan mo ní bàbá ẹ lè fi di bàbá ọkọ̀yà rẹ̀ mi ní èkó yìí àfi tí ó bá jẹ́ pé president Bola Ahmed Tinubu bá fẹ́ kẹ́ fìdí wọn rẹ̀ mi ní tí mo sọ nìyẹn má bínú sáwọn ní tí bá sọ lẹ́yìn má sọ lójú èèyàn mo lẹ́ẹ̀ lè fìdí wọn rẹ̀ mi àfi tí ó jẹ́ pé president Bola Ahmed Tinubu ẹ má bínú sáwọn ẹ jọ sáà both left and mo ní àfi tí wọ́n bá fẹ́ kẹ́ fìdí wọn rẹ̀ mi torí pé ọ̀rẹ́ ni wọ́n jẹ́
wọ́n dẹ̀ tún help wọn rí wọ́n ti jọ help ara wọn rí so mo ní their pally náà mo ní wọ́n lè ṣe máa fi dí wọn rẹmi wọ́n ṣáà sọ̀rọ̀ yẹn ìyẹn nǹkan tí mo sọ. ṣé n tó bá ń pariwo mọ́ mi sí ṣé kò sọ fún mi ṣé mi ì fún wọn ní owó ń jọ yẹn ṣé wọn béèrè owó lọ́wọ́ wọ́n béèrè owó lọ́wọ́ mi ni mo tún sọ fún wọn pé mo fẹ́ mọ àwọn kan tọrọ ẹgbẹ́ ẹjẹ́ fún wa lóòmù ní òkè báyìí fún wọn ní kí kúkú ráǹdẹ̀ sí iye kan ṣé wọn béèrè owó lọ́wọ́ mi ṣé mi fún wọn bàtà sọ pé madam ẹ má pè wọ́n nísìnyí ẹ pè ipo yín ipo náà introduce sí mi ṣe bí gbàtẹ́ ń bọ̀ ẹ̀yin lẹ pè mí pé àwọn kan ẹ̀ ń send àwọn kan bọ̀ mo dẹ̀ ní báwo ni wọ́n ṣe jẹ́ ẹ̀ sọ fún mi pé ipo mi lè léyìí o ẹ̀yin lẹ sọ pé gbogbo nǹkan tó bá ti fẹ́ send kí n máa send ẹ̀ sọ́dọ̀ yín ìgbà tó wá di pé àwọn haúsá yẹn wá sọ pé send your evidence now mo ní mo ti send ẹ̀ sí Inspector Idris mo ní Inspector Idris SP Idris don't want to disclose it because you want to actually support the criminal. Yes, because the criminal, the lawyer connected me with him that they are the one. Òun ni wọ́n máa ń lò ní alágbọ̀n. Pé lọ́dọ̀ òun ló máa ń lò lálágbọ̀n. Mo dẹ̀ ní mo fẹ́ lọ sí alágbọ̀n fúnra ra mi ni kó tó sọ pé kí lọ́yà náà kó tó wá kí lọ́yà ló máa lọ bẹ̀ fúnra ra òun. Mo dẹ̀ ní evidence mi ò bribe wọ́n bèrè ni torí èmi gan mi ṣe wà mo ti dájú. Ní bí mo ṣe wà yìí mo ti ní ahun kò sówó ńlẹ̀ gbogbo ilé tí mo fẹ́ tún ṣe ń sìn mo sì ní a lot of money gbogbo ilé tó ń bàjẹ́ kò sílẹ̀ níbo ni mo ò tí sanwó school mi Canada mi tí san tọmọ mi owó school yẹn gan mo ti fi maintain ara mi Nàìjíríà àti èyí tí wọ́n tún fẹ́ fi set me up mo ń pọ̀ mi tí de. You think I will not be able to talk? I will say it when it is time. Wọ́n bèrè owó ni mo dẹ̀ fún wọn sọ wọ́n lówó mobilization náà pé àwọn ò lè máa fowó ara wọn lọ mú àwọn èèyàn wọn ò dẹ̀ anybody náà ọjọ́ tó wá mo tún sọ fún wọn kúkú bá fún wọn ní lẹ́tà Iran ó tí o Inspector SP Idris yẹn is defending some people systematically. This is the voice note of Inspector Idris SP Idris. Ó wá pariwo mọ́ mi kí ni God tí wọ́n láti pariwo mọ́ mi. Àwọn tó bẹ àwọn boys yẹn iṣẹ́ wọ́n lè gbowó ńlá fún wọn. Àwọn tó bẹ wọ́n níṣẹ́ they are ready to spend they spend money. And this is what Nigeria used to do to turn the complainant to accuse. Wọ́n wá sọ pé ẹ máa jọ fojú ajé kò ní sọ ni ẹ máa wá ń bí mo ní gbogbo evidence mo wá sọ fún mo ní gbogbo evidence mo send sí yín kọ́. Gbogbo evidence tí lọ́yà náà kọ síbẹ̀ yẹn ẹ lọ wò tí àwọn ọlọ́pàá náà dẹ̀ wọnúlé ó tinúlé pa o gbogbo lẹ̀kùn yẹn ti bàjẹ́ o wọ́n ní wọ́n jẹ 400,000 èmi kan mo jẹ́ o ó wọ́n sọ pé irọ́ ni mo pa pẹ̀lú gbogbo orí tí mo send sí ó lóun ò rí àwọn ọlọ́pàá mi ń béèrè lọ́wọ́ ẹ̀ ó lóun ò rí ó wá ṣe tán gbà tí mo wá padà send ẹ̀ ó wá dà sí rọ SP Idris I'm not going to be afraid of you for your information and you cannot do your shit for me. You never call me to come. And I'm not a criminal. Anytime you call me, I come to Alagbon. But you cannot protect the criminals. Thank God. What you not do? Excuse me, sir. Mr. Idris, I don't want you to compromise. Okay? Because I never tell you to go on my Facebook. I sent it to you the other day. I sent this to you. Okay? I sent it to you. And I want you to know, there's something me pay. On the send it. You gave me your WhatsApp number and you asked me to be sending it to you. That's what you said. And I'll be sending it to you. Then it's now you pay. You want to pay. It's mo send sí wọn padà ni. Àwọn others yẹn. Ó ní mo ṣe wá send ẹ sí ọ̀gá wọn sìn. Ẹyọ kan mo ṣe send sí ọ̀gá wọn. Ó yẹ kí n send gbogbo ẹ̀ ni. Ọ̀gá wọn CSP Ubabi Adams. God bless you, sir. Sontu. Gbogbo ẹni bá support mi. Iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ ayé ò ní bàjẹ́. Anybody that want to set you up, the law will expose all of them and disgrace them. But anybody that go against me, the law will expose you. The law will disgrace you. The law will put you to shame. After ẹ má jẹpo. SP Idris fúnra ra wọn náà sọ àwọn tó wá bí yẹn gan àwọn ọlọ́pàá tó wá bí yẹn wọ́n béèrè owó lọ́wọ́ mi wọ́n ti SP Idris àti lọ́ọ̀yà ló sọ pé àwọn fẹ́ fi 300,000
mobilize o tó máa fi lọ síbi kan kiri kan eventually ọjọ́ tí mo lọ bẹ̀ yẹn 1 something ni mo yàtọ̀ owó tí mo yàtọ̀ sówó mọ́tò tí mo 100 ni mo send síbẹ̀ yẹn mo dẹ̀ tún send 100 lọ́jọ́ tí wọ́n wá yẹn mo dẹ̀ tún send 250 fún kinní tẹ́lẹ̀ mo san 50,000 fún onímọ́tò kí ni mo tún ṣe do you understand wọ́n bèrè ni torí èmi gan bí mi ṣe wà ojú mi go wọ́n ti jà mí lólè gan àwọn bí tá bá tún lè ti rí owó tá bá tún bẹ̀rẹ̀ ayé wa wọ́n tún fẹ́ máa fún wa gbẹ ẹ jọ̀ọ́ ọlọ́pàá ẹ má compromise mo ready láti in tó ṣẹlẹ̀ ni mo ń sọ mi ò bẹ̀rù mo respect Nigeria my country I respect the law of Nigeria and that's why I never take the law to my hand I presented it to the people to the government and even tẹ́ bá wọ aṣọ Nigeria tẹ́ bá wọ sọ́run doesn't mean you should act roughly and badly pẹ̀lú aṣọ Nigeria tẹ́ wọ because you are serving Nigeria not your father's house not your mother ẹ jẹ́ n play nǹkan tó ń fi tó ń sẹ́ndì sí mi again torí wọ́n béèrè pé evidence data ó ní kò sójú ẹ̀ ń bẹ̀ kò sójú ta ní bẹ̀ kò sójú criminal tó lead wọn wọlé tí gbogbo àgbáyé ń wò kò ṣe Nàìjíríà nìkan ló wò ó Canada tí mo ti wá máa wò ó wọ́n rí America máa wò ó other country bẹ́ẹ̀ yẹn tó máa ń wò mí tán ti mọ iṣẹ́ tí mo pé mo máa ń say no to killing there a lot of people watch it kódà wọ́n wò láti Israel wọ́n wò láti Iran wọ́n wò láti Dubai wọ́n wò káàkiri wọ́n wò láti UK wọ́n wò láti South Africa wọ́n wò láti North Africa South Africa West Africa gbogbo ẹ̀ ni wọ́n ti wò ẹ̀yin wálé ẹ̀rí ojú bọ̀bọ̀ yẹn ń bẹ̀ ẹ̀yin tí tẹ́tí sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé hello ma. Sir. Hello ma. Ẹ ká sọ sá. Ṣàlàáfíà lẹ wà. Adúpẹ́. Yes. Mo lọ sí court tẹ́lẹ̀ tó mo wá tẹ̀sí mo wá bá ìtayé mi torí pé mo wá tà tó mi ti wá sí ọ́fíìsì ṣá bọ́ àti mo lọ sí ọ̀dọ̀ ọ̀gá àti mo fídíò tí ẹ tẹ̀sí yẹn náà ẹ ló máa tẹ́ gbọ́dọ̀. Mo ń bọ̀ yín sà. So àti sọ́ọ́dì gbogbo ọ̀gá náà ti òde wo fíìmù ẹ̀ bọ̀ ọ̀la ẹ mọ̀ pé ó kú kí ọ̀dọ̀ yẹn sọ. Ẹ̀kọ́ bí jẹ́ ṣùgbọ́n together to ilé àti ẹ̀kọ́ ọ̀la. Okay. Àpò wa síbẹ̀ yẹn lọ́la by 11 o'clock. Wọ́n ní ká wá expect rúùmù ẹ̀ wò kó wá síbẹ̀ yẹn ó máa síbẹ̀ yẹn. Okay. A máa check if there is any damage or whatever we know to so next time a máa pín ní kíní. God bless you. Láti wá ìtàgé ọ̀gá. Okay. So tomorrow by 11 o'clock. Okay sir. Okay sir. Okay mo fẹ́ béèrè lọ́wọ́ yín sir. By God's grace bí bá fẹ́ jáde kó máa dúró dè yín by God's grace I'll be waiting for you. All right ma. Yes sir. Ṣẹ́yìn gangan ni kí máa pè tí máa fẹ́ torí SP Idris bóyá ọ̀gá yín ni mi mọ̀ ó ní pé ẹ̀yin ni IPO. Ọ̀gá èmi IPO èmi náà ni mo wá sọ́dọ̀ yín lọ́jọ́ ìta. But àwọn ò sọ fún mi pé IPO nìyẹn èmi béèrè àwọn ṣe ti understand. Okay no problem. Ọ̀gá mi ló ìbọn èmi IPO. Okay ṣé wà lórí WhatsApp. Bẹ́ẹ̀ni màá sọ wá. No problem tó bá di lọ́la ṣá no problem thank you sir. All right. God bless you sir. Thank you sir. Yes sir. Yes sir. Wọ́n ní yẹn wọ́n ti ní wọ́n máa wá lọ́la so let's hold our peace have our peace for now and wait for them for another day that's tomorrow but Inspector SP Idris yẹn true lawyer tó ti gbà wọlé yẹn ọ̀dọ̀ ọ̀tá ló gbà wọlé so definitely it's going to hurt bad àwọn Yorùbá náà lẹni tó ń sọ̀rọ̀ yìí o God bless you Ọlọ́run ò ní jẹ́ kó ṣì wà wo ṣùgbọ́n SP Idris no problem ẹ ṣe gan ni ẹ sọ fún mi ní ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé kì í ṣe ẹni tó wá tẹ́ bá fẹ́ bá mi sọ ẹ máa bá mi sọ politely ni torí pé ẹ sọ pé ẹ rí fèsì bọ̀bọ̀ yẹn nínú àwọn tó wá àtàkì inú ilé mi SP Idris no problem má dààmú wa kò yé yín ẹ̀pẹ́ òkùnkùn lédè ó ti yé yín ọ̀tá lè fi ṣe
ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ sọ pé nísìnyí ẹ̀ mọ̀ kíní tẹ́ sọ pé kọ́mọ mi ẹ ṣe àìsàn ọmọ mi náà ọmọ mi ẹ̀dẹ̀ mọ̀ pé lórí ntọ́mọ mi fún yín yẹn náà WhatsApp tó nọ́mbà tó tún fún yín yẹn nọ́mbà mi ló tún fún yín ọmọ mi because bẹ́ẹ̀ ni my daughter will trust me more than anybody know I want best for him ẹ̀yin yẹn lẹ pariwo mọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ gba nọ́mbà ọmọ mi ń jọ yẹn tẹ́ gbé mi lọ síwájú ọ̀gá yín ní Wàsíù ti tag mi pé ìkan ń ṣe ọkọ ọmọ ìkan ń ṣe ọkọ ìyá àwọn méjèèjì wọ́n lọ wọlé lọ ṣàṣọ́wà ẹ ṣe ẹ lò sọmọ mi ṣé mo parọ́ Tolú bring your phone bring your phone kò mú nọ́mbà ọlọ́pàá yẹn wá tí ẹ bá fẹ́ bá àwọn tó bá ń sọ̀rọ̀ tẹ́ bá rí àwọn blogger tó kàn jargon ní Nàìjíríà èmi títí kéèsì tí wọ́n bá mi fà ní wọ́n ti wà lórí ọ̀rọ̀ yìí for long èmi dẹ̀ ti jábọ́ sí ó dẹ̀ dùn mí torí ẹ̀yin kò ní fẹ́ kí wọ́n pa yín ní ìgbà tẹ́ bá ṣiṣẹ́ tán kẹ́ má jèrè àwọn dà. ṣé àwọn kọ́ rẹ̀ wọ́n ṣe ẹ́ lò sọmọ mi torí pé ọmọ mi ò dáhùn nọ́mbà tó wà bẹ́ẹ̀ tí wọ́n fún yẹn nọ́mbà ọmọ mi lọ́dọ̀ òru fóònù ọmọ mi ló wà níjẹ́ ẹ̀mọ́ ọmọ mi sọ pé tẹ́ bá ti pe mọ́mì òun ẹni nọ́mbà tẹ́ bá ti pe ẹ máa rí tòun ẹ tó wá sọ pé nọ́mbà ọmọ mi gan lẹ́fẹ́ ẹ̀yin Wàsíù ó máa tẹ́ni táwọn èèyàn bá support ẹ ọ̀run máa against ẹ ogun ọ̀run máa against ẹ àwọn òkú tó ti pa sọ́run àti gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ẹ ti rán àwọn tẹ́ ẹ kọ̀tẹ̀mí wọn légbodò wọ́n máa bèrè ẹ̀san wọ́n máa bèrè lórí yín àti gbogbo àwọn tó bá ń support yín. Thank you. Thank you, Mrs. ṣé máa gbé mo ọjọ́ tó bá ti kú wù mí kí n rojọ́ I will explain it ó dẹ̀ máa gùn gan táṣì ẹ̀kẹ́ lè rí kó lè yé yín mi ní ẹ̀ nílì máa sọ pé báwo ló ṣe bẹ̀rẹ̀ how did you get to that level I will start from bá a ṣe get level yẹn bá a ṣe dé gbogbo junction yẹn la máa sọ ẹni tí mo ti sẹ́ni kìíní sí tó ní kí n máa sẹ́ni kìíní ẹ̀ sóhun àwọn tó wá bí yẹn wọn ò béèrè lọ́wọ́ mi náà ṣe bẹ́ẹ̀ ni lẹ béèrè lẹ sọ pé mobilization kìrìkọ̀kì kò ṣe bẹ́ẹ̀ ni àtẹ̀yìn àti lọ́ọ̀yà torí ẹ̀ lè sọ pé kí n ṣe túrú lọ́ọ̀yà náà kó má lè ní lọ́ọ̀yà ló gbó lọ́ọ̀ mi ẹ̀ tí wọ́n á pariwo mọ́ mi táwọn yẹn bá ti fún yín lówó àwọn tó ń sponsor wọn lówó náà I know náà àtàwọn ọmọdé àtàgbàlagbà yẹn ẹlòmíì nínú wọn tó ń ṣe máa da 200 million sákàǹtì wọn ìmíì nínú wọn ṣe máa gbé 300 million tó ń gbé dọ́là tó wà ní airport náà ta ló above the law ẹ jẹ́ má jẹ́ àsọ̀rọ̀ ẹ má tọ́ bọ̀ mílẹ̀ náà. ṣé wọ́n fèmí ń bẹ̀ ni gbàgbọ́n ń fún olórí social media bọ́n ṣe jà mí lólè tó Wàsíù ò ní kán fún mi náà olórí burúkú agbowó fúra dáradára alájọ àlẹ ṣebí lára àwọn ọlọ́pàá iná ló ń fi ogun ti ọ̀gá wọn Inspector Idris ẹjẹ máa wòrán bẹ̀rẹ̀ ẹjẹ lọ jẹun wọ́n dẹ̀ fẹ́ lọ wẹ̀. kò sí ọṣẹ green yẹn mọ́ kò sí liquid soap yẹn mọ́ Liquid soap? bàtà sínú báfù bàtà sínú jàkúsù báfù fẹ́ràn mi sílẹ̀ kò sí mọ́. ẹni máa ní Wàsíù ojú ẹ̀ á bó. Thank you so much. ṣé o ti jẹ iṣu tẹ̀ ń tọ́ ni? Abájọ tó fi ń bèrè pé I don't want you want to help me to eat my yam. No, you say it tastes somehow. And it doesn't taste anyhow to you. It doesn't, because I don't know what you're making, because you don't like it. Don't know. If you don't want it, I don't suppose it to eat something you don't want to eat. You don't want it,
Wàsíù ti ajáàkì gbogbo system Nàìjíríà ẹ gbà wá o a máa tọ́ gbogbo àwọn èèyàn a máa tọ́ wọn sí criminal. ẹni ẹlẹ́wàá yẹn. ẹ má bínú. Let me be going for now. I'm out to update you what there. Let me pray. Ẹ̀yin foreign number tẹ́ máa ń pè mí lóríṣiríṣi bí gbogbo West Africa tó máa ń pè mí ẹ jọ́rọ́ yín pé o Wàsíù jẹ́ kórè ẹ̀ pé o sọ àwọn boys ẹ̀ tẹ́jú kórè ìyá yín pé o ẹ̀yin ló búkú bọ̀ sí i. Bye for now. Okay, eléyìí olórí burúkú ó ní Wàsíù supposed to deal with you as you dey Naija so. Olórí burúkú ní Wàsíù tó gba odidi ilẹ̀ Wàsíù tó jó lè ní let me see bá ṣe ń kúnlẹ̀ bó ṣe ń kúnlẹ̀ gba dọ́là lọ tá bá máa fi kúnlẹ̀ gba dọ́là kó dọ́là fún tó gba ilẹ̀ 2 plot oríṣiríṣi kan ló ṣe criminal ni wọ́n orí ìyá ẹ̀ ti dàrú ìwọ tó sọ̀rọ̀ yẹn ó fẹ́ kí n dárúkọ ìyá ẹ̀ bí mi dárúkọ ẹ̀ olórí burúkú ní mọ́tò ló máa pa é dànù. èyí tó ń sòótọ́ ọ̀rọ̀ lórí mídíà gan wọ́n ti ajá kí ẹ̀ ó ti ń bú president ó dẹ̀ ti ń pe Wàsíù ní dádì. Wàsíù ló máa pa gbogbo yín tán èmi ò sí ní àwọn tó máa pa ní èèyàn tán tó máa ní kó wọ́n máa jójú ẹlẹ́sìn abẹ́ ṣe èrè mọ́tìlẹ́ ni. Yeah, don't play. SP Idris. Evidence mo ti send sí wọn. Tí mo send ẹ wò ó ń lé láti on the 6th àti lọ bẹ̀rù ni ilé ìjẹ̀ tún gùn mo tún ló gùn o ilé ìsọ pé òun ti rí. Madam, well done. I know the Facebook. Oh. Call your IPO, please. Call your IPO. Then send to your IPO. You understand? I'm not even the one you need to send to. Send to your IPO. Inspector Lekon, okay? Ìgbà tí lọ́ọ̀yà yẹn tó wá níjọ́ yẹn lè discuss pẹ̀lú mi ẹ̀yin ni lọ́ọ̀yà yẹn gbé mi wá bá náà ẹ̀yin dẹ̀ ní
kí ló ṣẹlẹ̀ ẹ wá rẹ́rìn iṣẹ́ ti rí ọlọ́pàá Madam, mi ìrọ̀ ọlọ́pàá Canada tó lè ṣe nǹkan tẹ́ ṣe yìí náà. well done. I know the Facebook. Call your IPO, please. Call your IPO. Then send to your IPO. You understand? I'm not even the one you need to send to. Send to your IPO. Inspector Lekon, okay? I'm not the people that came to inspect the house, okay? Thank you for your understanding. Me, I know they use Facebook, okay? You know, thank you for your cooperation. Onírọ̀ ni wọ́n o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ọlọ́pàá tó bá lóun lo Facebook gbogbo bí má jẹ́ ń sọ̀rọ̀ bye for now.